lórí ni sí mẹ́kúnnù kò sí nǹkan tó jọ kúnlẹ̀ nínú ẹ̀sìn Islam. Ìṣesí àwọn abọ́gi bọ̀pẹ̀ ni àwọn ìsapọ́gi dèpòdépò pa máa bọ̀pẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá sì ti ní kò sí tó burú ń bẹ̀ yóò máa bá yín sọ̀rọ̀ ń sẹ́yìn. Ìbáṣà náà ni. Sọ̀rọ̀ ìbá àlàmà sí shirk. Ìbáṣà làwọn ń pè. Sọ̀rọ̀ yóò tún máa bá wọn ṣe égún. Yóò tún máa bá wọn ṣe gbogbo òrégbé gbogbo ranù. Gbogbo wàhálà yìí gbà yín tẹ́ fẹ́ máa bẹ̀sìn jẹ́. Irọ́ lásán. Tí wọ́n bá fẹ́ máa kúnlẹ̀ rẹ̀ ọ́ jẹjọ́ rẹ̀ ń jọ́gbìn lẹ́òkè àmọ́. Àmọ́ pọ́ máa bẹ̀sìn jẹ́ ẹ̀sọ́ ẹnu yín kẹsàn tẹ́ máa sọ torí pé gbogbo ń tàn sọ ìṣirò ń bẹ lórí ẹ̀ tó bá di jọ́gbìn lẹ́òkè àmọ́. Ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid. Àwọn ẹni tí ń sọ̀rọ̀ tó dáa tí wọ́n sọ̀sọ̀kúsọ ẹ̀rú ọmọ bá wọn jọ́gbìn lẹ́òkè àmọ́. Lóò wá lẹni tó sọ̀sọ̀kúsọ. Ẹni báwo làwọn ẹni tí ń dáko báwọn ti ṣe máa yọ zakat. Àkọ́kọ́ ń tàgbìn tó bá jẹ́ oúnjẹ wóró bí àgbàdo, ẹ̀wà, ìrẹsì, ọkà bàbà, alikama, jéró. Tó bá ti di pé àwọn èso yẹn bá ti gbó wọ́n sì ń bẹ lórí igi wọn tí wọ́n hù síbẹ̀. Á pè àwọn ẹni tí wọ́n máa báwo la ṣe máa ń pè gbogbo bí èrè oko ti ṣe pọ̀ tó kó tó di pa ká. Wọ́n á fojú pé gbogbo rẹ̀ pé ọ̀pọ̀ tó báyìí. Tí wọ́n bá pè gbogbo rẹ̀ pé ọ̀pọ̀ tó báyìí, á wá yọ ìdákanu mẹ́ta rẹ̀ sọ́tọ̀. Gbogbo ètò kù yẹn la fẹ́ yọ zakat rẹ̀. Ìdákanu mẹ́ta Olúwa ṣàmójúkúrò fún wa lórí ẹ̀. Ètò túmọ̀ sí kí tá bá rí pé ó jẹ́ 3,000 mud. Á yọ múdù 100 sọ́tọ̀. Ó kù múdù 3,000 ó dín 100. Nínú 3,000 dín 100 láti yọ zakat. 100 tó kù Olúwa fi ṣe sàrà fún ọ. Bí bá kó tó kéré oko ìjàmbá lè soko rẹ, bá kó tó kéré oko àwọn ajínigbé nǹkan oko ká wọ́n lè ti wọ́ ọbẹ̀, kó tó kéré oko rẹ àwọn aya wọ́n lè ti wọ́ ọbẹ̀ kó wọ́n bà nǹkan jẹ́. So nígbà tó bá ti pè gbogbo rẹ̀ báwọn níjọ́ tó bá ti wá ń kéré oko ẹ yọ zakat kò mẹ́, àti pè gbogbo iye tí ó jẹ ọ yọ zakat kò mẹ́. Tí wọ́n bá jẹ gbèsè tó sì ń dáko báwọn ló ṣe yọ zakat. Àkọ́kọ́ ètò dọ́gba jù náà àwọn olùmọ̀ wọn náà ní tí Imam Malik tó sọ ń bì. Ó ní àwọn owó kan wà tó hàn, àwọn owó kan wà tó pamọ́. Owó tó hàn gbèsè kì í lapa nínú ẹ̀. Owó wo lówó tó hàn? Wọ́n ní gẹ́gẹ́ bí èrè oko, gẹ́gẹ́ bí nǹkan ọ̀sìn. Àwọn elérè oko àti nǹkan ọ̀sìn kò sí bẹ́ẹ̀ sì lè sọ fún apá àwọn jẹ gbèsè látẹ̀ ti gbọ́ wọn. Torí káláì ní ọ̀sọ̀ ike ta ló ní gbogbo màálù yìí, ta ló ní gbogbo ràkúnmí yìí. Torí délé ọ̀yọ́ zakati rẹ̀ náà ni. Adúrú àgbàdo yìí ọ̀yọ́ zakati rẹ̀ náà ni. Gbèsè kì í lapa lára eléyìí jẹ́ bó ṣe jẹ́. Wọ́n níyàwó lẹ́kọ̀ọ́ àwọn sì kọ̀kọ̀kọ̀kọ̀ gbà kí làwọn ṣe àdáwò tiẹ̀ nù. Ẹ máa bẹ Allah kó lè wá kọ́ bá yín tún ṣe. Torí pé agbára ò sí tá a fi lè yíwà padà. Kò sẹ́ni tó lágbára yìí. A máa bẹ Allah. Tábà ti mọ̀ pé fìtínà tèmi ni. Ó ti di ní tí màá máa bẹ Allah fún. Tó máa ṣe ń bẹ fún yóò bá mi tún ṣe náà. Àmọ́ kí n máa wo kékeré ní wàhálà àwọn òbí rẹ ní wàhálà tiẹ̀ níbọ̀ níyàwó rẹ̀ ìbọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́. Ó níyàwó tí ò ṣe sọ̀lẹ́ à báwo làwọn ti ṣe fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. A sì wí kọ́gbà ẹ̀kọ́ lẹ̀. Nítorí pé obìnrin tí ìbá ti ṣe sọ̀lẹ́ laysat muslima kì í ṣe mùsùlùmí o. Allah sì sọ pé wala tumsiku bi'isamil kawafir. Àwọn ìyàwó tó bá jẹ́ kèfèrí ẹ̀ gbọ́dọ̀ dì wọ́n mú. Lónìí ni kò gbọ́dọ̀ dọ́là kọ́ máa lọ rẹ̀ ẹ fẹ́ mùsùlùmá eléyìí jẹ́ bó ṣe jẹ́.
ìgbà tóbìnrin gbọ́ ó bá bẹ̀rẹ̀ sí ṣe sọ̀lá kò sí wàhálà ó ti padà sí Islam. wọ́n ní màmú àwọn Sufi ni táwọn lè máa ṣe sọ̀lá tì lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ ni lópin ìgbà tí ó bá ti lákìdá Sufiya. ìgbàgbọ́ àwọn Sufi irú Sufi wò lòun tó bá jẹ́ Tìjàníyà tí ó bá ti nígbàgbọ́ kan nínú àwọn ìgbàgbọ́ àwọn Tìjàníyà tó ba Islam èèyàn jẹ́ bí ibi wọn ṣe sọ pé lilfati ó ju alukurani lọ bọ́lá tó bá sọ pé ó ju alukurani akídà kèfèrí ni báwo wá ló sì sọ pé ó ju alukurani lọ ẹni bá sọ bẹ́ẹ̀ ó ti kó nu Islam tó bá ní lákìdá báwọn ẹ má ṣe sọ láti lẹ́yìn mi ilé ìjọba lọ́wọ́ jẹ́ pé Kàdíríyà ni àwọn nígbàgbọ́ pé ẹni tó la anabi Nuh alayhi salam tí òjò kọ́ tẹ́lẹ̀ Abdulqadir al-Jailani ẹni tó sì la anabi Ibrahim nuna tí òjò náà jọ Abdulqadir al-Jailani ẹni tó la anabi Musa alayhi salam nínú òkun tí òjò tẹ́lẹ̀ Abdulqadir al-Jailani ẹni tó sì gbé anabi Isa lọ sí sámà Abdulqadir al-Jailani ìwọ wá ní Allah sí tọ́ba ti ní irúgbà gbọ́n ẹ má tó lẹ́yìn wọn ṣe sọ̀dá. lẹ́yìn náà kí lẹ wá dé di tọ̀rí pọ̀ kí lẹ wá dé di sòfíà nítorí wàá fi má nàbì sallallahu alaihi wasallam kó ṣe ta lọ́dọ̀ wa jẹ́kẹ́ bí àdádálẹ̀ bí àwọn àfọpọlọ gbé kalẹ̀ àwọn aránù iná ní máa jó àwọn èèyàn lójú. sunna nàbì sallallahu alaihi wasallam tó ló wàá fi rán pẹ̀lú al-Qur'an ó ti tó. nítorí ńgbà tí obìnrin yẹn múra rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wasallam tó lòun fi rán fánàbì tánàbì wò látòkè tó gbójúlẹ̀ tánàbì ọ̀sọ̀ tí sàábì kan pé èmi fẹ́fẹ́ tẹ̀ bá fẹ́ nígbẹ̀ngbẹ̀yìn wọ́n ní kí ló ní tó fún sọ̀dá ó lòun ní kankan aṣọ tí ń bẹ láàrọ̀ yìí ni tọ́ba ya méjì kí ló kù lára rẹ̀ tọ̀ ní paríparí kò rí kankan mú wá ń gbọ́ lọlé kan kò rí kankan mú wá ní kọ́dà kó so òrùka ṣẹ̀tánì kọ̀tọ́ kéèyàn lò àmọ́ ẹ bá mú lọ àgbẹ̀dẹ àwọn ò fi jó nǹkan mi kò rí nǹkan kan mú wá sọ̀rọ̀ lànàbì sallallahu alaihi wasallam kí lọ́ọ́ hánú al-Qur'ani ó ní nǹkan báyìí tó ha ní abọ́ ọmọ ọlọ́run ha wọ́n ní ankahtukaha bima ma'aka min al-Qur'an ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ nínú al-Qur'ani yẹn ni mo fi fóbìnrin yìí fún ọ lọ́kọ́ náà tí ọmọ tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé wọ́n ẹsẹ̀ dìgbà tọkọ rẹ bá lówó kó tó fẹ́ yàwó mi lópin ìgbà tó bá jẹ́ pé ó ń ṣiṣẹ́ ó lè jẹ́ pé ṣe kábánirè kan náà ní sí kò lówó kankan lé àmọ́ lójoojúmọ́ yóò máa wá jẹ wá fún yàwó yóò wá jẹ wá fún ìyàwó kìíní ìyàwó kejì kò sí wàhálà bẹ́ẹ̀ àmọ́ wọ̀ gan tó ń béèrè ṣé wọ́n náà fẹ́ kọ́ fẹ́ àbí kí ni tiẹ̀ òfin lọ́mí ń dá sí nítorí pé àwọn obìnrin jẹ́ rí ẹni tí ọkàn wọn máa béèrè tó bá sì gbọ́dọ̀ àwọn wa lónìí tó gbéyàwó dé lọ́la ẹ làwọn la kó bá yín táwọn la ní kó béèrè ìdáhùn lẹ ti gbọ́ o lè fẹ́yàwó mo lówó kọ́ ló bí ká fẹ́yàwó ní Islam o àmọ́ mo lágbára tí mo fi lè ṣiṣẹ́ tí ń wòwò ẹ má máa béèrè tí ọba kàn yín ọjà bó ṣe jẹ́ wọ́n ní ká máa pẹ́ lórí ìforíkalẹ̀ tó bá jẹ́ pé ọ̀lọ́ ń dásọ̀ láti sìn o lè pẹ́ nígbà tí Olúwa bá wí ìmọ̀tò wá gbé wọn ní imam ọ̀wọ̀rọ̀ pẹ́ nítorí pé ẹrù ń bá wa kọ́ lọ já sí kárí mi nítorí pé wọ́n ṣe kí wọ́n lè bá gbósùbà fún wa ni torí ẹ̀ tásìkò sọ láti àsìkò tọ́lẹ̀ kó gbórí sókè bá ti tó subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la gbórí sókè tó bá ti rí bá àjẹmọ́ tó wà lẹ́yìn rẹ̀ wọn ò ní kọ́ pẹ́ jù subbuhan quddusun rabbul malaikati war ruh subhanakallahumma wa bihamdik subhanakallahumma wa bihamdik allahumma ighfirli tó bá ti rí bá tó bá gbórí sókè. wọ́n ká wá gan ṣẹ́jú mẹ́wàá pé kí ni má dà o ká sì tún fi sí ìforíkalẹ̀ ti parí kí gbogbo gbàtà bá ti dé ìforíkalẹ̀ ti parí láàmà sí báwọn àdádálẹ̀ yìí nítorí pé Ànábì sallallahu alaihi wasallam oníkẹ́ ya ìforíkalẹ̀ kan sọ́tọ̀ gbogbo ìforíkalẹ̀ lẹ́ti lè ṣàdúà eléyìí ń jẹba. wọ́n ní ọkọ àwọn bẹ́ẹ̀dì tó kàn fún ìyàwó
ọ̀gá àmọ́ ìyàwó kejì ń fi bẹ́ẹ̀dì ọmọ sùkú sùn àwọn ò lè dá sí àfi tá a bá gbọ́ tẹnu ọkọ àti pé ọkọ ṣàbòsí mẹ́wàá àbòsí gan lónà nítorí pé ẹ̀yin ò máa tó ṣẹlẹ̀ tọrọ fi rí bá ó lè jẹ́ pé fẹ́ẹ́nu lọ́mọkọ sí bẹ́ẹ̀ nígbà tí ìyàwó kejì náà ń fẹ́ bẹ́ẹ̀dì gíga ìgbà yẹn lè lọ ṣàbòsí ìgbà míì ó lè jẹ́ pé ìyàwó tẹ́yìn ń wò lórí bẹ́ẹ̀dì tẹ́ fi ń sànú ẹ̀ irú rẹ̀ lọ́tọ̀rọ̀ ó ní tí wọ́n fi tó ń dàgbà nù inú ó sì bò ńlá mu òun ò lè sùn lórí bẹ́ẹ̀dì tí mátíráàsì rẹ̀ bá ti tóbi wọ́n mọ̀ mà lálàkàlà fọ́dọ̀ obìnrin mi sọ pé òun lè tọ́ lé torí ẹ̀ ló fi ṣẹ̀rí àti sọ pé ẹni tó bá níyàwó méjì wọ́n yìí dájọ́ pé ń ṣàbòsí bá wọn ṣáájú kẹ́ tó gbọ́ tẹnu àwọn obìnrin nítorí pé ní ìsìn eléyìí ọdún dé ara Guinea damos ó ní 100,000 fún ọdún dé ara Ankara ó ní 20,000 fún eléyìí sáà ṣàbòsí àbá ṣàbòsí á ṣàbòsí o tó bá ń pè ntẹ́lẹ̀ ìtọrọ lára fún ntẹ́lẹ̀ iná tọrọ lára fún á ṣàbòsí kó rò pé yé wa ẹnìkan sì ní sọ pé ẹ mú ìyàtọ̀ 80,000 wá ìyàtọ̀ kìnnì sáà ń pinwó ni á pinwó kò sọ̀rọ̀ lọ mú yàtọ̀ wá torí pé àpinwó ntí kálukú béèrè la fún bí kíyàwó kan máa jẹ sẹmọ́vìtà kẹ́nìkan máa jẹba ṣé méjèèjì oúnjẹ ni àbí èso oúnjẹ ẹni tí kálukú tọrọ lára fún ṣé lè sọ pé láǹfún ló wò a sì lọ bá pọ́kú lówó ẹ̀ àbòsí wò ló ṣe ẹni tó ní sẹmọ́vìtà ló wò abapọ̀ wọn kékeré ó ṣàbòsí sẹ́nìbọ̀dì nítorí kálukú ló béèrè fún lẹ́yìn ìjọba àmọ́ tó máa ń bóyá lówó kó o sì fẹ́ pín eléyìí ní 100,000 ó pín eléyìí náà ní 100,000 amẹ́lẹ́ sọ pé ó pípọ̀ kí máa ń bò lọ́kàn jẹ ẹ sáà ti fọ́n 5,000 kò sí wàhálà ṣe é ṣàbòsí àbẹ́ ṣàbòsí ẹ̀ ṣàbòsí. wọ́n lọ kọ àwọn ọmọ kí ló ṣe o àwọn ìyàwó alákọ̀ọ́kọ́ àmọ́ gbogbo ọ̀rọ̀ àwọn ní máa kó sọ fún ìyàwó kejì ẹ bẹ̀rù Allah sẹ́yìn wà ń bẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ má dá lérú náà má dá lérú torí pé ẹ̀yin ń wò pé n ti ń ṣẹlẹ̀ nu Olúwa sì ni wala taqfu ma laysa laka bihi ilm nítorí bá ti máa ń parẹ́ má máa sọ tó bá pé n ti ń ṣe náà nu Allah padà tú àṣírí ẹ̀ àmọ́ gbà tí o ti dá yín lójú ẹ má tàtàrà rẹ̀ dẹ́ṣẹ̀ ẹ má tàtàrà ìyàwó kejì dẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ náà ti mà ìyàwó kan ò ní fẹ́rí ìyàwó kejì dénú ẹ máa rorò kúrò sí náà ni tẹ́ bá sì rí i pé ọkọ gba tiẹ̀ náà ẹ máa tún rorò kúrò sáà méjèèjì náà ni ẹ máa pé láti lọ́tọ́ lórí ibú rẹ ti wọlé àgbádùn lé má bóòlù ṣe dé lórí ibú ganan rí torí pé ń bá yín du ọkọ tọkọ bá sì kú gbogbo ẹ méjèèjì ó dò lórí ire tí ẹ̀yin ọkùnrin náà fura o ẹ̀yin ni wọ́n fẹ́ pa o nígbà tẹ́yin bá ti kú wọ́n dọ̀rẹ́ mọ́ngbà tí ẹ wà láyé kọ́ àjọ sí fúnra wa ni torí délé àwọn ọgbà wípé ọkọ ń sọ̀rọ̀ yín torí tí bá ń sọ yín sọ tiẹ̀ náà fún yín. torí pé ńgbà tí èsì kò náà gọ̀ bí ṣe ń sọ tiyín fún náà tiẹ̀ náà fẹ́yìn náà. ọmọ tí ọba jẹ́ bẹ́ẹ̀ ìwọ ọkùnrin alábòsí ni wọn náà ọfẹ́ máa sọ àṣírí ẹnìkan fẹ́ nìkan ńgbà tí èsì pọ̀ gbọ̀n èwo lẹ́rú èwo nìyàwó ebi ìyàwó làwọn méjèèjì ọkùnrin tó bá fẹ́ ṣe ilé rẹ̀ dáadáa láíláí má jẹ́ kí ìyàwó kan máa ti ṣẹlẹ̀ sí ìyàwó kejì má jẹ́ kí ìyàwó kan máa kankan nípa ọ̀rọ̀ ìyàwó kejì torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wọn yóò máa ká sọ́wọ́ ni ìfi retí ọjọ́ ọjà báwo obìnrin ṣe máa ronú tí wọ́n nu gbogbo àṣírí náà máa mú jáde ńjọ́ ìyàwó yìí máa pé bọ́ọ̀lù ṣe pàṣírí ohun ìwọ̀lẹ̀kùn ẹ̀dá bàbá túlétúlé tí ó yẹ kó fẹ́ ju ìyàwó kan lọ àgọ̀ téèyàn bá ti máa bí ó ṣe ṣe láàrin ìyàwó méjì fẹ́yàwó kan èyí fẹ́yàwó kan kó pè láti balùwẹ̀ ní lọ́wọ́ yóò jẹ́ káwọn ìyàwó wa gbogbo fún ọmọ nípa ẹ̀sìn náà.
wọ́n ní arákùnrin kan wà ní Ìsẹ́yìn bíi arábìnrin kan wà ní Ìsẹ́yìn bíi tẹ́gbẹ́ gbogbo ọjọ́ ìdánilẹ́kọ̀ọ́ báyìí àwọn náà máa ń dín pọ́ọ̀fù tí wọ́n máa ń pín fáwọn èèyàn. Olúwa ẹlẹ́dàá wa ti gbẹ̀mí wọn. Olúwa kó bá foríjì wọn, kó bá kẹ́ wọn, kó bá gẹ̀ wọn, kó bá ṣekú sinmi fún wa. Olúwa kó bá ṣe wọn lọ́mọ aljanna. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.